Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Gbogbo ẹni tó bá wà nítòsí ẹ sọ pé kó súnmọ́ bí gbogbo ẹni tó wà lọ́nà jíjìn ẹ bá mi share rẹ̀ dọ́dọ̀ rẹ̀. Tẹ́ bá ti wá ń share rẹ̀, àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ bá mi ṣe ni bá mi follow page yìí, Àṣírí ọjọ́ bí Solution TV. Tẹ́ bá ti ń follow rẹ̀, a máa dáhùn fún yín lógo Ọlọ́run. Ẹ dẹ̀ bá mi share rẹ̀ sí èèyàn ogún, share, comment and follow it. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní aràn inú. Aràn inú jẹ́ aràn kan tó lágbára gidi gan. Tóbìnrin bá ní, kì í jẹ́ kóbìnrin ó lóyún. Tọkùnrin bá ní, ọkùnrin náà ò ní gbádùn inú rẹ̀. A máa dà ìgbà pé ìfun onítọ̀hún mú fún láti ibì kan bọ́ sí kan ni. Ó lè jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tí inú rẹ̀ ọkàn kùn wá kúrúrú, tí kun ó gùn kúrúrú, tí ó kùn kúrúrú, tó yẹ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ pé kí a lò ń kùn báyìí. Tó bá sì lo oògùn aràn sí, kò lè kápá rẹ̀. Ó wá ní ta máa lò sí, ta máa fi kápá rẹ̀. Nọ́mbà mi ò pé méjì 07033449598. Tí bá mi share rẹ̀ dákun torí Ọlọ́run. Pa aràn inú rẹ̀, aràn inú tí máa dá àìsàn sára. Aràn inú yìí a máa develop kéèyàn ní hepatitis. Látara hepatitis, ó lè fà á kí onítọ̀hún kéèyàn ní heart problem. Tó jẹ́ pé heart yẹn á bẹ̀rẹ̀ sí ní máa wú, a máa wú. Látara báyẹn, nǹkan ẹ lè affect tí a lè débi throat. Tó jẹ́ pé onítọ̀hún máa ní throat diseases, ọ̀nà ọ̀fun tí ò ní gbádùn ọ̀nà ọ̀fun rẹ̀. Kí ló máa ní láti kọ́kọ́ bá mi share rẹ̀? Kí la need? Ẹ lọ wá ọsàn wẹ́wẹ́ tá a máa ń mu. Ọsàn wẹ́wẹ́ kan náà ni, kò pé méjì. Ọsàn wẹ́wẹ́ yẹn náà ni ẹ lọ bá mi wá 8 àbí ẹ wá 10 àbí ẹ wá 12. Ẹ bá mi wá ọsàn wẹ́wẹ́ yẹn, wá slice ẹ̀, ẹ gé fúnra yín. Ẹ gé tepo, ẹ má fún omi rẹ̀, ẹ gé tepo. Tẹ́ bá ti gé ọsàn wẹ́wẹ́ yìí, ẹ lọ bá mi wá ewé tíì. Lẹ́yìn tẹ́ bá ti wá ewé tíì yìí, tẹ́ bá mi wá ewé dóngóyárò. Ẹ wá kó lérí ọsàn wẹ́wẹ́ yìí lérí. Ẹ ṣe dáadáa, tẹ́ bá da omi bí 25 litres sí lórí. Ẹ jẹ́ kó mi kó jiná, kó bóyá bí 1 litre or 2 litres. Kó jiná dáadáa. Tó bá ti jiná dáadáa, pẹ̀lú ògo Ọlọ́run, ẹnikẹ́ni yẹn máa mu kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Glass cup yẹn ẹ jẹ́ kó máa mu ẹyọ kan láàárọ̀, ẹ jẹ́ kó máa mu kan lálẹ́, ẹ jẹ́ kó máa mu kan láàárọ̀, ẹ jẹ́ kó máa mu kan lálẹ́. About worms. Cook lime orange 8 or 12 or 20. After that, get a lemongrass and dongoyaro leaves. Cook it together. After you cook it together, drink a cup of glass twice in a day. Please share it. More share, more love, more like. 07033449598. That's my number. Thanks so much. Àṣírí ọjọ́ bí ló ń sọ̀rọ̀.